àdámọ́ ni o àdámọ́ ni ọ̀rọ̀ Sunday Igboho ṣá owó baba dami ọmọ aládìkún kò gbọ́dọ̀ rí n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí Sunday Igboho má ké nítorí wípé kò fẹ́ ìyẹn jẹ. Yes. Come. Hola. Hello, Jamiloju. Come and pay 30,000. Come and pay 30 million naira. Beg them that I've been looking for 400,000. Beg them. They cannot allow. They will not allow. Pay 30 million naira, please. All right. All right. All right. Please go and sell that your motor I will go and sell it. Don't worry. that you have. Please, I don't want to die. Okay. Okay. That your family. That my Camry, I will go and sell. Don't worry. Please, I don't want to die. Bring it tomorrow. How much you tell me that time? 400. You know they like small money. Sorry. You can hear me, man? Yes, sir. If he go and sell the guy motor, if you go get sell and go give it the money. Okay. Now we go collect the boy. You know, give me the big money. That is the kid. Hungry go kill her. Me, you know, go kill her. That nothing more boy. Now hungry go kill her. What you concern me? Sorry. You can hear me, man? I dey hear you. If you now one more, you do don't, you know, give me the money. Die picky, I no go leave you. You no go give you food. Anything you no go give. You go give water. You go give water. You know there. You there for bush. Sorry. I beg, Oga. I beg. Me, you know, you know, go enter village. I beg. I beg. I beg. Not true about it. I swear to God. The person go we find are money, go find money. Why you tell me? How much you tell me? 400,000. 400. I beg. Even 400 is never dey. I won't solicit for help. Make I gather that 400,000. Come give you. I beg. 400,000. You have 400,000. Go punish you. I If beg. you die, make a city you go carry and go do and bury am. kò fẹ́ ìyẹn jẹ́ o ẹ wo bọ́n ṣe gbé jọ mí lójú ẹ wo báwọn Fúlàní kidnappers bọ́n ṣe gbé jọ mí lójú kí ló ṣẹlẹ̀ sí jọ mí lójú tí àwọn kidnappers tí wọ́n gbé ta ni jọ mí lójú èló ni wọ́n béèrè tí àwọn kidnappers ń béèrè lọ́wọ́ àwọn family jọ mí lójú ẹ wá gbọ́ nínú fídíò yìí àti wípé àwọn Yorùbá Nation agitators wọ́n mà lọ sọ́dọ̀ ọba Àjájá àti Ilé Ifẹ̀ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ kùtùkùwù ní ààfin ọba Àjájá àti Ilé Ifẹ̀ ẹ wá gbọ́ nínú fídíò yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ màá sọ̀rọ̀ màá tú ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì wọ́n tún ti gbé jọ mí lójú o àwọn Fúlàní kidnappers wọ́n tún ti gbé jọ mí lójú ọmọ kékeré jòjòló jọ mí lójú tí mò ń sọ yìí mi ìròpó tí ìtọ́mọ ọdún 10 àgbàlagbà la mọ̀ tí àwọn Fúlàní Haúsá terrorist yìí àwọn Haúsá Fúlàní kidnappers yìí àgbàlagbà la mọ̀ tí wọ́n ń gbé ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n tún ti gbé ọmọ ọdún 10 tí í ṣe jọ mí lójú ṣé ẹ ti gbọ́ àtẹ̀jíṣẹ́ yìí tí àwọn Fúlàní agbénipa yìí tí wọ́n ní kí jọ mí lójú máa bá àwọn ẹbí rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n ń béèrè fún òbítíbitì owó kábíyèsí Ọlọ́run ọba níbo ni Nàìjíríà ń lọ Ọlọ́run ọba níbo ni ọ̀rọ̀ Nàìjíríà ń lọ o níbi ó ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀ṣẹ̀ wo la ṣe àwọn Fúlàní Haúsá yìí tí wọ́n fi ń dá ẹ̀mí ọmọ Yorùbá légbodò tí wọ́n fi ń pa kúkúrú tí wọ́n ń pa gúngùn nílẹ̀ Yorùbá adẹ̀lá wà nínú one Nàìjíríà wọ́n ní kí àwọn ẹbí Jọmílójú kó san 30 million ìjọba Nàìjíríà gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pátápátá ọ̀rọ̀ yìí kàn yín báyìí níbo lẹ fẹ́ kí fámìlì Jọmílójú ti rí 30 million naira láì ṣe 30,000 naira ilẹ̀ Yorùbá
ilẹ̀ Yorùbá ọ̀nà wo la fẹ́ gbà nígbà tí àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n kọtí ikún? Gbogbo ọba ilẹ̀ Yorùbá ló kọtí ikún sọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ń dọ́jì pamọ́, tí wọ́n ń fara pamọ́, tí wọ́n lè jáde síta. Bẹ́ẹ̀ ni ẹ̀mí àwọn ọmọ Yorùbá, ẹ̀mí wọn wà nínú ewu lọ́wọ́ àwọn Fúlàní agbénipa yìí. Níbo gan-an la wá ń lọ nílẹ̀ Yorùbá nígbà tí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí wọ́n kọtí ikún sọ̀rọ̀ Yorùbá nation? Ọ̀rọ̀ yìí wá tojú sú mi. Ló mú mi rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí àwọn ọmọ Yorùbá tí wọ́n pé bíríkótó, tí wọ́n pé bíríkòtò, tí wọ́n ṣe rálì Yorùbá nation ní Ọ̀ṣun state, nílé Ifẹ̀. Wọ́n sì di pàǹpá, wọ́n kóra wọn lọ sọ́dọ̀ ọba kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá ti ìlú Ilé Ifẹ̀. Ṣèbọ́ba ilẹ̀ Yorùbá ni, ọba tí gbogbo ọmọ Yorùbá fẹ̀yìntì tí wọ́n gbójúlé. Òun náà tún kọtí ikún sọ̀rọ̀ Yorùbá. Ó ní àfi ká dìbò fún olóyè Bọ́lá Ahmed Tinubu. Òwe tó pa fún wa nìyẹn nígbà tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣe rálì lọ sọ́dọ̀ ọba Ọ̀jájá ti Ilé Ifẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ìjẹ́jẹ́ mọ̀ wípé ọba Ọ̀jájá ti Ilé Ifẹ̀ ò jáde sí àwọn ọmọ Yorùbá. Òwe tó ń pa fún wa ni wípé ká dìbò fún olóyè Bọ́lá Ahmed Tinubu. Àwọn tẹ́ ẹ sì gbójúlé lókè ọya nílẹ̀ Haúsá, àwọn tẹ́ ẹ gbójúlé, àwọn tẹ́ ẹ fẹ̀yìntì, àwọn Haúsá tẹ́ ẹ fẹ̀yìntì, àwọn Haúsá Fúlàní tẹ́ ẹ rò pé àwọn ló máa gbé yín wọlé. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín, kẹ́ ẹ wo táwọn Haúsá yìí tá ṣe ń fi Bọ́lá Ahmed Tinubu ṣẹlẹ́yà. Ẹ wo fídíò yìí kí tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Ẹ wo fídíò yìí. Just watch Bola Tinubu on the stage or anywhere. Tremor on the hands, instability on the legs. The whole body is shaking. Look at the back of his abada, misturating. Wait. Ṣé ẹ rí bọ́n ṣe ń fi olóyè Bọ́lá Ahmed Tinubu, bọ́n ṣe ń gba sọ́tún tí wọ́n ń gba sósì? Àwọn tẹ́ ẹ sì gbójúlé nílẹ̀ Haúsá lókè ọya ni. Ọba kábíyèsí Ọ̀jájá ti Ilé Ifẹ̀, kí ló dé? Èmi ló ṣe tẹ́ ẹ fi kọtí ikún sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá, tẹ́ wá ń fi wá gbá káìtì sọ́tún, tẹ́ ń fi wá gbá káìtì sósì. Àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ jọba lé lórí, wọ́n wá bá yín láàfin, ẹ lè jáde sí wọn. Ṣùgbọ́n a ti máa ń wo fídíò yín lórí Facebook, lórí Instagram, tó jẹ́ pé àwọn celebrity tó máa wá bá yín láàfin, ẹ máa ń jáde sí wọn, ẹ máa ń bá wọn ṣeré gẹ́gẹ́ bí bàbá sọmọ. Àsìkò tí àwọn ọmọ Yorùbá wá nídìí tí wọn kì í ṣe celebrity, àwọn ọmọ Yorùbá tí wọn kì í ṣe celebrity tí wọ́n wá nídìí yín lẹ lìkì mọ́lẹ̀ lẹ̀ jáde sáwọn èèyàn. Ẹ wá rán àwọn ìjòyè, ẹ wá rán wọn sí wọn. Ìkan tiẹ̀ tún wà nínú fídíò yẹn tí kan nínú àwọn agbèfọ́ba tó tún bá àwọn ọmọ Yorùbá nation tó ń bá wọn jà tó ní kán máa lọ. Ó ní wọn lẹ́tọ̀ọ́ sí ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe. Ó kàn mí lóminú
ọ̀rọ̀ yìí ṣe kàyéfì sí mi nígbà tí mo rí fídíò yìí. Mo wò pé kí wá ní solution ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gan fúnra rẹ̀ nígbà tí gbogbo ọba ilẹ̀ Yorùbá tó kọ̀ tí ikún. A sì mọ bí tẹ́ ń lọ. Ọba Olúwo of Ìwó ó ti sọ bí tẹ́ ń lọ fún wa gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá. Ó ní tí Bọ́lá Ahmed Tinubu ò bá ti wọlé, ìgbà yẹn gan làwọn ṣẹ̀ṣẹ̀ máa support Yorùbá nation. Ibi tẹ́ ń lọ nìyẹn. Ìfẹ́ tiwa kọ́lẹ̀ ní o. Bó bá tilẹ̀ jẹ́ wípé Bọ́lá Ahmed Tinubu ó wá di president lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣé ẹ rò pé Nàìjíríà máa lójútùú ni? Ṣé èròǹgbà yín ni wípé ṣé àpò yín lẹ̀ ń jà fún ni àbí àpò àwọn ọmọ aráàlú àwọn ọmọ Yorùbá òun lẹ̀ ń jà fún? Ṣé ìgbáyégbádùn ọmọ Yorùbá lẹ̀ ń jà fún ni àbí àpò ara yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá? Àwọn ò ní bú yín ṣùgbọ́n àti mọ bí tẹ́ ń lọ. Wípé tí olóyè Bọ́lá Ahmed Tinubu ò bá ti wọlé, ìgbà yẹn lẹ́sẹ̀ máa wá sọ pàǹpá wípé ẹ fẹ́ ṣe Yorùbá nation. Ṣùgbọ́n àwa ò fọwọ́ lẹ́ran àmọ́ wò yín. Á wo bí tí gbogbo ẹ̀ fẹ́ já sí nítorí pé ó ń déwájú òǹdẹjọ́. In tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò bójú mu. Ẹni tó kàn ló mọ̀. Ẹni tó kàn nílẹ̀ Yorùbá òun ló mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti pàdánù ènìyàn nínú oko, lójú títì, láàrin àwùjọ, tí wọ́n ń pa kúkúrú, tí wọ́n ń pa gúngùn, tí wọ́n ń gbàgbàlagbà. Bá a ti ṣe ń sọ báyìí wọ́n tún ń gbé ọmọdé láti gba ransom. Níbo la wá ń lọ? Níbo là ń lọ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá? Àfọ̀rọ̀ káàdìbò ló wà níwájú yín. Bẹ́ẹ̀ làwọn bloggers kan bú bàbá Bánjí Akíntóyè. Wọ́n ń bẹ̀lú àtẹ́lù bàbá yìí. Kí ni bàbá Bánjí Akíntóyè fẹ́ gbígbà ní tí Yorùbá nation tó bá wáyé? Kí ni bàbá yìí fẹ́ rí gbà? Ṣùgbọ́n èyí tó kù nígbẹ̀yìn ayé bàbá yìí, ó fẹ́ fi mójútó ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá. Ó fẹ́ fi ìtókù ayé rẹ̀ sí ọmọ Yorùbá kó lè rí nǹkan jíì fún Ọlọ́run ọba tó bá dọ̀run. Ẹ̀yin olóṣèlú yìí, ipa wo lẹ kó láàrin àwùjọ nílẹ̀ Yorùbá láti ran mẹ̀kúnnù lọ́wọ́? Ṣebí gbogbo àwọn èèyàn tó bá ti súnmọ́ yín lẹ máa ràn lọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo èèyàn kọ́ ló máa ní access láti mọ olóṣèlú. Gbogbo èèyàn kọ́ ló máa ní access láti mọ politician nínú Nàìjíríà àbí ilẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n mọ politician kí wá nìkan máa jẹ, kí nìkan máa mu, báwo ló ṣe fẹ́ bọ́ ẹbí, báwo ló ṣe fẹ́ bọ́ ará. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kí ọ̀dọ́mọdé obìnrin kí wọ́n sì pàdé ẹ̀ lọ́nà kọ́ nítorí 20,000 naira kọ́ ní kó bọ́ aṣọ ẹ̀. Obìnrin kó bọ́ aṣọ ẹ̀, kó bọ́ ṣòkòtò tó wọ̀, kó dẹ̀ tún bọ́ aṣọ ẹ̀, kó ku bra àti pint nìkan, kó gba 20,000 naira. Láàárín títì, ọmọbìnrin yìí sì bọ́ ṣòkòtò ẹ̀. Ó fẹ́ bọ́ ẹ̀wù, lárákùnrin tó ń ṣe prank fún yín pariwo wípé kí ló dé? Ṣé ó ti le tó báyìí ni? Tó tún fi fẹ́ bọ́ ẹ̀wù lójú títì láì ṣe wèrè. Arábìnrin yìí bú sẹ́kún. Ó lóun ti ń ṣe àìsàn, òun ní appendix, òun ò rówó, wọ́n ní kóun lọ fún kóun gba ìtọ́jú, kóun ra oògùn, òun ò rówó fi ro oògùn. Gbogbo àwọn tóun kẹnu sí kan fóun ní 10,000 naira, wọ́n fẹ́ bá òun sùn ni, wọ́n fẹ́ bá òun ṣe àjọṣepọ̀ lórí wípé ẹni yìí ń ṣe àìsàn. Ó wá fẹ́ bọ́ ara ẹ̀ sílẹ̀ lójú títì láti gba 20,000 naira. Arákùnrin tó ṣe prank fún yìí, omi bọ́ lójú ẹ̀. Ó ní ṣé ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá ti dà báyìí, nǹkan ti bàjẹ́ tó báyìí ni? Nítorí owó kò wá sójú tì mọ́. Nítorí owó kò sí ojú tì mọ́. Buhari náà jáde ó sọ̀rọ̀. Ó ní ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, òun gbìyànjú fún yín tó. Ṣùgbọ́n
kọ̀mẹ́ǹdì gbogbo wàhálà tó ń ṣe lórí yín. ó fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ jáde. that mean wípé àwọn ìjọba yìí àwọn olóṣèlú yìí wọn mọ̀ pé àwọn ń fìyà jẹ mẹ̀kúnnù. pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ ní rìjíìmù Buhari yìí, Muhammadu Buhari yìí ó tún sọ wípé òun ṣe dáadáa, ó tún sọ jáde pé òun gbìyànjú òun ṣe dáadáa pẹ̀lú gbogbo àwọn èèyàn tó ti gbẹ́mìí mì ní Nàìjíríà nílẹ̀ Yorùbá. ọ̀sẹ̀ tá a wà yìí ló lọ sí Imo State, ó lọ sí Imo State, ó lọ ṣe kó lọ commission kankan bẹ̀. ìgbà tó débẹ̀ ojú tì ńlá ni wọ́n bá pàdé àwọn Buhari àwọn APC. ìjókòó tó wà ń bẹ̀ kò sí èèyàn kankan bẹ̀ lẹ́yìn àwọn tó lọ pàdé ẹ̀ nínú plane. gbogbo ayẹyẹ tó máa ń ṣe fún pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè kò sí ayẹyẹ tí wọ́n ṣe fún. wọ́n á ṣe ayẹyẹ kankan fún Buhari. síbẹ̀síbẹ̀ ó sì tún láṣẹ, ó tún ń bọ́ọ̀sì wípé òun ṣe dáadáa sí Nàìjíríà. Nàìjíríà ti collapse, Nàìjíríà ti wó kò látúnṣe. olùbánikọ́lé wo ló fẹ́ tún Nàìjíríà kọ́? ṣé Òbí ló fẹ́ tún kọ́ ni? ṣé Àtíkù ló fẹ́ tún Nàìjíríà kọ́ ni? àbí olóyè Bọ́lá Ahmed Tinubu? ẹ jẹ́ á rò ọ̀rọ̀ yìí dáadáa o. ọ̀rọ̀ yìí ò ń ṣe tá à ń gbà bí ẹni ń gbọ́tí, nítorí wípé àwọn mọ̀ wípé kò sí solution lọ́rọ̀ Nàìjíríà àfi wípé ká gba Yorùbá nation ká dá dúró. ẹ wo UK, United Kingdom, àní Scotland, wọ́n ní Wales, wọ́n ní England, tó bá ń gbá bọ́ọ̀lù àwọn ìlú yìí máa dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. wọ́n wà ní under UK. Scotland máa dúró as a country tó bá ń gbá bọ́ọ̀lù, Wales máa dúró as a country tó bá ń gbá bọ́ọ̀lù. country ni wọ́n dúró bíi country ni. kí ló dé táwa náà lè ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà? ẹ fún Yorùbá ní òmìnira kan dá dúró, ẹ fún àwọn Biafra ní òmìnira kí wọ́n dá dúró, kí àwọn Arẹwà náà káwọn náà dá dúró. bá a bá tiẹ̀ máa ṣe máa jọ ṣe pọ̀, nítorí pé àfẹ̀gbẹ́ súnmọ́ra wa. a lè máa practice táwọn UK ń practice, dandan kọ́ ni pé ká máa ṣe wá Nàìjíríà. kí Yorùbá ní kó ní president tiẹ̀, kí àwọn Biafra náà ní tiwọn, káwọn Arẹwà náà ní tiẹ̀, ká máa fìfẹ́ bára wa lò. ṣùgbọ́n gbogbo tá à ń sọ nísìnyí ẹ̀ ń kọtí ikún, àwọn ọba wa ń kọtí ikún, bẹ́ẹ̀ làwọn gómìnà wa ń kọtí ikún nítorí ọ̀rọ̀ òṣèlú, nítorí ọ̀rọ̀ wa Nàìjíríà. ṣùgbọ́n àwọn ò máa tẹnumọ́ wípé kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ ju Yorùbá Republic lọ. a máa sọ fún yín wípé Yorùbá nation shall surely stand one day. ó dàbọ̀, ó dìgbà kan náà.